ẹni rántí bẹ́ẹ̀ ti gbọ́ pọ́nlọ́ ńlá gbọ́dọ̀ fẹ́ ọmọ wọn abẹ́ ẹ̀gbọ́ ó sì láà gbọ́dọ̀ fi ọmọ wa náà fún wọn ẹ má ṣe wọn bá. ṣẹ́rí àyà tá a fà tún yẹn mo ṣe ń bọ̀ bẹ́ẹ̀ o Quran chapter 2 ní verse 221 bá a gbọ́dọ̀ fẹ́ àwọn ẹlẹ́bọ olóòṣà. nítorí owó ọlọ́nu ọba sí ara rẹ jẹ́nu ọkàn. àyíyá ẹlẹ́ẹ̀kejì èyí tó bá wá yọ̀ǹda fún wa pé a fẹ́ ọ̀sọ̀ yìí wọn pọ́nbẹ́lẹ́ ni èyí tó ní a fẹ́ ẹ má jẹ́ ọ́ dàrú mà èyí tó ní dàrú nù sílá èmi bàbá kí ló dé ní dàrú nítorí àwọn òwú ẹ má jẹ́ àwí sọ̀rọ̀ lẹ́nu ṣé bàbá wọn ti sọ ẹni tá a gbọ́dọ̀ fẹ́ àti gbọ́dọ̀ fọmọ fún wa ọwọ́ ni a fẹ́ eléyìí tá a fẹ́ wí. mo rò pé gbọ́ statement yẹn ìhun tọ́lọ́hún ò wí ẹ má jà á wí sọ́lọ́hún lẹ́nu ẹ jẹ́ kúrò lọ́kàn fún bàbá Sheikh Adam kúrò lọ́kàn ẹ máa fọ́n kẹ́wọ̀n ẹ lọ máìkì náà kí ló dé. Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. lílá mi kan fún bàbá Sheikh Habibullah ọlọ́jà rí wọn pẹ́. Bismillahir rahmanir rahim ila bi Quraysh ila bi Gimri la tashita wa sayf wa liya'budu rabb hadha al-bayt allazi asama min jayyin wa amara min yawmin. tí bàbá sọ̀rọ̀ kan ní lásù ìpè Jésù bímọ ó níyàwó àwọn bá bẹ̀rẹ̀ sí fọ́n jáde bíi tata àwọn olódò àwọn olódò. Jésù bímọ ó níyàwó kọ̀ǹfàmù ni. ṣé ayé mi ti sọ síbẹ̀síbẹ̀ mo tún wá rí àwọn evidence nínú Quran tó kọ̀ǹfàmù ẹ̀ àkọ́fọ̀mù pé gbogbo wọn o tó lọ wá dákọ̀ Jésù fúnra ara ẹ̀. ẹ máa wò ó sí ẹ jẹ́ wàá gbére lọ náà. ọ̀ya ọlọ́run ti ń bá wọn náà bọ̀ tẹ́lẹ̀ ọlọ́run ò fara máa ń wọn náà tẹ́lẹ̀ ń bọ̀ wá ọ̀ya ọlọ́run padà wá fara máa ọlọ́run yọ̀ǹda fún wa. ọlọ́run látò ní tẹ̀ ń sọ̀rọ̀ lọ́wọ́ yín jọ́ náà tọ́lọ́run ń sọ ọlọ́run látò ní tẹ̀ ń bọ̀ sọ̀rọ̀ ń sí ọlọ́run. ọlọ́run ní mo ṣe gbogbo ń tọ́ da mo ṣe lẹ́tọ̀ọ́ fún wa nàbì kọ́ máa jẹ́ kó o sì súnmọ́. wọ́n tọ́ ààbò lẹ́bí ọ̀hún tó ní kíkà. sọ oúnjẹ àwọn kírísítẹ́nì tí ń bẹ léyìn oúnjẹ rẹ̀ tó bá dá ọlọ́run ni mo sọ ọ́ dẹ̀ tọ́ fún wọn ẹ wú ọmọdé rẹ̀ jẹ́. wákà ọkọ. náà ṣe rí ẹja farabalẹ̀ àyà tó ń tún ẹ̀ mú ṣe máa tù ìtọ́nà ń sọ ń bẹ̀ ẹ̀ máa gbọ́ báwọn ṣe pé eyín wọn làwọn ṣe ń sọ yẹn o ẹ̀jẹ̀ máa gbọ́ lọ oúnjẹ Christmas làfáàrí fáàsì o náà. Ṣàlàyé ẹ̀fọn gẹ́gẹ́ bí ọmọ kí wọn. Ó yà yín lẹ́nu. Ṣé wọn kí òlè káfà ń ṣe yìí? Ẹ jẹun lọ́dọ̀ wọn, ẹ wọ́ oúnjẹ wọn mọ́dọ̀ ẹ jẹun dáadáa. Wàá àkókò ìlú làwọn. Oúnjẹ tí ń tẹ̀tọ́ bá wọn náà káwọn náà jẹ. Máa tó wà bá. Ọlọ́run náà sọ́jà tó fún yín kẹ́ ẹ fẹ́ àlùmọ̀sọ̀rọ̀ obìnrin tí èso ń ranù obìnrin tí èso obìnrin tí èso alárìnká ọ̀gbọ́n kìí ṣe alárìnká. obìnrin gidi tó dóbìnrin dáadáa tó kó rẹ̀ níjànú tí èso àǹfààní àdúgbò tí èso wúkọ̀ ọtí tọ́jú ọmọlúwàbí tí ń ṣe lọ́wọ́ tí ń ṣe ìsìlámù dáadáa ó sì ní ìwà ó ní ẹ̀sìn ẹ̀ma kó kàn tó jẹ́ mùmínì kì í wá sọ̀rọ̀ ra nu obìnrin kì í ṣẹni tí gbé ẹ̀mí ọkọ̀ gbóná Al-Qur'ani ní asọ́lẹ̀ tó ẹ̀fẹ̀. wọ́n lè mú sọ́láàtù bí alẹ́bí iná òun tó lè kí bàbá mi kọ́bí ni kó. ọlọ́run ni mo wá ṣe lẹ́tọ̀ fún ọ ìwọ́n sí ọlọ́run ti parí ẹ̀mú. wọ́n ní mo sọ oníwà àfà yìí ó ti sọ pé àgbọ̀dọ̀ ọ̀fẹ́ bá àwọn ẹlẹ́bọ tẹ́mà kó ti yàn yín wọn àti gbọ́dọ̀ débẹ̀ ọlọ́run wá ní mo wá ṣe lẹ́tọ̀ fún yín ọmọ obìnrin tó dáa tí èso máa kó máa tọ́jọ́ máa retí èso
ń ranù tí èso ń sì ná tí èso alárìnká tí èso èyí tó bẹ̀ tán wọ́n máa bọ́ ọmú ládùúgbò tí èso ìlú èyí ń kọjú bí gidi obìnrin tí ó fi ọlọ́kàn balẹ̀ tó ní pírọ́blẹ́mù inú kìrìsìtẹ́nì tó bá rí obìnrin gidi nínú àwọn ọmọ kìrìsìtẹ́nì ọmọ pásọ̀ tó bá rí obìnrin gidi nínú ọmọ pásọ̀ ọbẹ̀ ọmọ àbájọ ọbẹ̀ ọbẹ̀ evangelism ọbẹ̀ ọmọ wòlíì sọ́ọ̀sì ọbẹ̀ ọmọ akátólíkì ohun ọmọwálé ọmọ sí ànẹ́ẹ̀sì ọbẹ̀ ọmọ kéwúrẹ́ ọmọ sẹ̀lẹ̀ ọbẹ̀ wálé ọmọ apostolic ọ̀rọ̀ ní ẹgbẹ́ àlùkùránì ni wọ́n ń kà yín ìrọ́lérí ọ̀rọ̀ ní abẹ́ ọmọ wọn kábẹ́ kìrìsẹ́nì ọ̀rọ̀ ní abẹ́ sílé ẹni ọba jẹ́ àfà ó lè bẹ́ ọba jẹ́ àfà ọbẹ̀ pẹ̀lú bí kò sí di kama àlùkùránì ti yanjú ẹ̀ nasun sọ̀rẹ́ min al-Qur'an ìlànà kọ̀tì ayé àlélẹ́ yìí kìí ṣe tọ̀níyà ọ̀sán àfà kan tó lè ṣe ìtìhádù bí eléyìí àfà kan ọ̀pọ̀ ní àwọn màlìkíyà wọn là ká má fẹ́ àwọn sàfẹ́ àwọn afíwù àwọn ànàfíyà àti màlìkí wọn ò gbọdọ̀ tójú bọ̀ wọn ò gbọdọ̀ yọ nǹkan kan kó mẹ́ bó ti wà wọn. bọ́lá ti gbé kalẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ ó ti sílẹ̀ ọlọ́run ní afẹ́ ọmọ wa ọlọ́run ọ̀wá ẹ̀wù wáyà yìí kọ̀ wá fi kọ́má sí wípé ìgbà tí wọ́n bá tó wẹ̀ sí Islam ẹ̀kọ́ Islam wọn fẹ́ kọ́ yín tí Islam kọ́ wà ní sọ fún yín wọn o ọlọ́run ló sì ní ọ̀rọ̀ yìí òun lọ́lọ́rọ̀ náà ẹ tún padà sí díẹ̀ dáadáa kẹ́ ẹ lọ lè wò ọlọ́run òfin ìsìsìn náà yíyà sí o wàlẹ́mọ́ sọ̀rọ̀ láti mí nà lẹ́bí náà ó tún kìtà àbá ní nǹkan bí kò àwọn tá a ti fún tíra ṣáájú ìjọ Musa àbíjọ Isa ọmọ wọn tí ń jẹ́ kìrìsìtẹ́nì àbíjù Islam ni mo yọ̀ǹda fún yín kẹ́ ẹ fẹ́ wọn náà ètò ìmọ̀ wọn fẹ́ yọ ń bẹ̀ láàrin yìí ni wípé èyí ṣe tí Islam fi ní afẹ́ wa ìgbà wo la èyí táwọn àfa wa ṣiṣẹ́ lórí ẹ̀ tàbí tọ́bi làákàyè tí wọ́n fi làákàyè ṣiṣẹ́ lórí rẹ̀ ni wípé ọmọ kìrìsìtẹ́nì ń tọ́lọ̀ ń lòun yọ̀ǹda káfẹ́ àkọ́kọ́ ntọ́kọ́ sọ òun lákọ́kọ́ lò wàlímọ́sọ̀ láti mínàlì mọ́mìnàtì mọ́mìnì lọ́kọ́kọ́ lò wípé káfẹ́ obìnrin gidi tí ń jẹ́ mọ́mìnì àwọn àbá wa ní ìyẹ̀wò lákòókò máa wá kí o ká má ti lọ́dọ̀ ọtí kìrìsìtẹ́nì ká má ti lò yóò ẹ̀kọ́ máa wá mùsùlùmí kí tọ́lẹ́sìn tọ́wá ní ìwà torí ìsìlámù pè wá lọ síbi káfẹ́ obìnrin tó ní ìwà ẹ̀sìn tíyàwó rẹ̀ ń sìn ọ̀kan ọ̀gbọ́n ẹ̀sìnyàwó rẹ̀ ọ̀kan ìyàwó rẹ̀ ń sin ẹ̀sìn tiẹ̀ fọlọ́hún ọlọ́run ló sì fún lẹ́sẹ̀ ọ̀gbọ́n ò ní gègé kan nínú ìbáàdà tí ìyàwó rẹ̀ ń ṣe ìyàwó rẹ̀ ò ní gègé kan nínú ìbáàdà tí wọ́n náà ń ṣe èyí tí obìnrin bẹ́ sáàfù wọn tí wọ́n torí ẹ̀ fẹ́ tọ́bẹ́ sáàfù rẹ̀ náà ní ìwà nìkan iná ní èrè pé ọkùnrin fẹ́ jẹ lára obìnrin ọkùnrin ò lè jèrè ẹ̀sìn lára obìnrin kò yé amájẹ ńlá yọ ó lè jèrè ẹ̀sìn lára èrè ẹ̀sìn rẹ̀ òun ló ní nǹkan èrè ẹ̀sìn tiẹ̀ ìwọ ló ní nǹkan rẹ̀ tó ọbẹ̀ jèrè lára rẹ̀ tó omi bẹ́ẹ̀ ó ti yé báwọn òun náà ní ìwà tó lè sáàfù ìwọ tí wọ́n fi máa fi kọ̀ǹpẹ́tẹ́ gbàgbé bá pè é ọmọ tí ìfọ̀kànbalẹ̀ ó fi sọ̀kalẹ̀ sínú ayé tiẹ̀ òun lọ wá ọwọ́ á rí mùsùlùmí yìí gbogbo mùsùlùmí tó ń pàdé wá rí wípé wọ́n lẹ́sìn lóòótọ́ àmọ́ pàpà ńlá gini gbogbo èyí tó pàdé òrí wà níjọ́ tó wà pàdé ẹni tí wà rẹ̀ jọ tiẹ̀ irú ń tọ́ ń fẹ́ tẹ́sítì rẹ̀ choice rẹ̀ irú ń tọ́ fẹ́ níjọ́ tó pàdé rẹ̀ ọwọ́ bá a pàdé lára kìrìsìtẹ́nì ọwọ́ àwọn máa gbé lágbájá yé jọ ọwọ́ ni èmi náà máa fẹ́ yín ẹ ti wájú conclude ọwọ́ ni but on one condition kí ni condition náà èyí ní sí ẹ̀sìn Islam yìí sì yí lẹ́wà nígbà náà yìí gbé túláàsì kí n wá sí ẹ̀sìn yìí tọ́ba ti wá wí bẹ́ẹ̀ ọwọ́ rí wípé ntọ́ fẹ́ tọ́ ń wá kí tó
láti máa lọ ṣọ́ọ̀ṣì rẹ̀ wọ́n máa ṣe ẹ̀sìn rẹ̀ kí wọ́n kọ́ jẹ́ mùsùlùmí náà máa ṣe ẹ̀sìn rẹ̀ wọ́n máa ṣàláwù akíbárù rẹ̀ kó wọ́n máa lọ ṣọ́ọ̀ṣì máa lè pe Jésù rẹ̀ tí ń pè torí wípé ńgbà tọ́lọ̀ wọn fẹ́ sọ ọlọ́run òfin istis nàìjíríà sí gbogbo àwọn àfà tí wọ́n sì gbìyànjú lórí àyà yìí kò sẹ́ni tó rí ọkùn bẹ̀ wípé tọ́ba ti lọ́wọ́ ṣe ìsìlámù ẹ̀ gbọ́dọ̀ fẹ́ kò sí wá àfà àtọ́ba wíbẹ̀ wá kò sá àfà náà ti wíbẹ̀. Now, no, all the challenge you are going to suffer challenge ni wọ́n fẹ́ face lálẹ́ èmi sọ bẹ́ẹ̀ adé mú ẹ̀rí mi wá gbà ṣẹ́rí tó ń sọ yìí gbogbo alùsùnú àjẹmọ ayé ìgbàgbọ́ wọn nìyẹn o èyí tó bá ní ẹkíní kan ẹni kó mẹ́rin mi wà àwọn tá a fà ń bá wí àwọn alùsùnú àjẹmọ àtàtọ́jọ yá àfa àtọ́jọ gbàgbọ́ orú ẹ̀ náà ń bá wí kò ń ṣerú wa o kò dẹ́ ń ṣe àbábúrídà o bábúrídà àwọn bábúrídà wọn bá wọn iná òwì kan náà wù wọn kò àwọn crusaders wọn bá wọn wí bọ̀ lọ́dọ̀ ti wá àṣà kan wà tọ́lọ̀ ń ní kò dẹ̀ ṣèyẹ tálọ́ bí fìdí. Sallallahu alaihi wasallam. ṣé o pé àwọn tó wọn kọ́kọ́ yàn nínú Quran chapter 2:47 ọmọ Israẹli ni ẹ máa káyà ẹ ṣe pé a máa gbọ́rọ̀ èsì kalẹ̀ o fún ọmọnìyàn tó máa wà elaborate ọmọ Israẹli náà kọ́ yàn pé wá bóyá ẹ̀yẹn ẹ máa jẹ́ àpẹẹrẹ ẹ̀sìn fàyè ọmọ Israẹli ti wà ti pẹ́ o wọ́n ti wà ti pẹ́ gan o ti pẹ́ wọ́n ti pẹ́ gan láyé wọ́n ń ṣàwọn Jákọ́bù ló bí àwọn yẹn o sítórì mi ìjọ mi nìyẹn. Ya bani Isra'il adhkuru ni'mati allati an'amtu alaykum. Ọlọ́run lẹ́yìn ọmọ Ísírẹ́lì ẹ rántí ìdẹ̀ra mi lé yín lórí o. Adhkuru ni'mati allati an'amtu alaykum. ẹ rántí ìdẹ̀ra mi lé yín lórí o. Wa anni faddaltukum ala al-alamin. tí mo dẹ̀ ṣe yín ní àmì fún gbogbo àgbáńlá ayé. ibi tó lọ ti bẹ̀rẹ̀ ìlànà ìjọsìn pé máa ṣe Mósè ni. Allahu akbar. kí Mósè tó dé ẹ̀gbọ́n fàbúrò àbúrò fẹ́gbọ́n kìí ṣẹ̀ṣẹ̀. gbogbo máṣúmátọ̀ tó ká ilé ọ̀rọ̀ Mósè ló ti bẹ̀rẹ̀. mo rò pé ẹ̀ ń gbọ́ mi yé ibẹ̀ kọ́ lọ. ọlọ́wọ́ yàn wọ́n wọ́n fi lànà ẹ̀sìn lé wọn gòkè bẹ́ẹ̀ ṣe rírì. Wa anni faddaltukum ala al-alamin. mo rò pé ẹ̀ ń gbọ́ mi yé Àgbáyé. pé bẹ́ẹ̀ ṣe rírì o. nígbà táwọn bíi dé Mọ̀dínà Sallallahu alaihi ẹ má ti jẹ lọ bẹ̀sẹ̀. ìlànà kan wá wà tó lọ ń gbélé lẹ̀. Allahu akbar. bá mi lọ sí èyí tẹ̀ mọ́ ẹ dáadáa. ẹ máa kọ́ bá mi dé yẹn lálẹ́ yìí o. 1 Kings chapter 11 yẹn tẹ̀ mọ́ dáadáa yẹn. láti verse 1, 2, 3, 4, 5, 7, 8, 9 báńkà. Ṣùgbọ́n kẹ́lẹ́ wọ̀ pé tá a bá ń sọ pé èèwọ̀ ni kí Mósè fẹ́ kírísítẹ́nì àwọn akọ́lá kọ́kọ́ sọ o. ìlànà Ọlọ́run nìyẹn o fún gbogbo ẹlẹ́sìn tó jẹ́ ti ìsìlámù kánábì tó dé ìlànà ní ẹgbọ́n tó ṣẹlẹ̀. ṣùgbọ́n Sólómọ́nì ọba fẹ́ràn ọ̀pọ̀ àjèjì obìnrin bẹ́ẹ̀ni pẹ̀lú ọmọbìnrin Fáráò, àwọn obìnrin ará Móábù, ti Ámónì, ti Édómù, Bẹ́ẹ̀ni. ti Sídónì àti ti àwọn ọmọ Hítì, bẹ́ẹ̀ni. àwọn orílẹ̀-èdè tí Olúwa wí fún àwọn ọmọ Ísírẹ́lì. àwọn orílẹ̀-èdè ṣé ọlọ́run wà tribalistic ń bí o ọ̀rọ̀ ẹ̀sìn ló bí o ọ̀rọ̀ ẹ̀sìn ló bí kò ń ṣe ìran pépé ẹ̀mí pèmí Ìlọrin mi lè fẹ́ Jẹ̀bú irọ́ o gbádùn ni o akókòtò lè fẹ́ Jẹ̀bú wèrè ló wà ní ẹ̀jẹ̀ Ìbàdàn Ìbàdàn o lè fẹ́ Jẹ̀bú o gbádùn ni tó bá ti jẹ́ Mùsùlùmù kódà kó jẹ́ Yíbò kódà ti jẹ́ Mùsùlùmí kó jẹ́ Yíbò kó jẹ́ Mùsùlùmù kódà bó jẹ́
lè fẹ́. àwọn orílẹ̀-èdè tí Olúwa wí fún àwọn ọmọ Ísírẹ́lì wípé ẹgbẹ́ orílẹ̀-èdè ní báíbù ló ń bẹ̀ yẹn bọ̀ orílẹ̀-èdè yẹn kí ló ń ṣe ń bẹ̀. ẹ̀yin kò gbọdọ̀ wọlé tọ̀ wọ́n. ẹ gbọ́dọ̀ fẹ́ wọn. bẹ́ẹ̀ ni àwọn kò gbọdọ̀ wọlé tọ̀ yín. ẹ máa gbọ́ ọ̀dà tí sòsé ẹ gbọ́dọ̀ fọmọ yín obìnrin fún wọn fẹ́. ẹ̀yin náà sì gbọ́dọ̀ fẹ́ ọmọbìnrin wọn. nítòótọ́ ṣé tún ẹ̀fọ́ nìyẹn. bẹ́ẹ̀ ni ẹ gbọ́dọ̀ fọmọ fún wọn wọn gbọ́dọ̀ fọmọ fún yín wọn àgùdó láàyè ọ̀tọ̀ọ̀tọ̀. èmi kọ́ ọmọbìnrin o ìsìlámù kọ́ o àmì sọ́ọ̀rì mọ́mọ́dù kọ́ o àṣà náà ni. nítòótọ́ wọn yóò yí yín lọ́kàn padà sí òrìṣà wọn. wọ́n ṣì ń náà lọ sílànà òòṣà wọn. Sólómọ́nì fà mọ́ àwọn wọ̀nyí ní ìfẹ́. Ọ̀ṣunmọ́ according to the Bible àná Sùlẹ́mọ́nù ò lè ṣerú ẹ o. báyìí ló máa ń bá yá àwọn ànábì Ọlọ́run jẹ́ o. báyìí ló máa ń tánìṣì méjì wọn o. Sùlẹ́mọ́nù tọ́lọ́hún ti wá kò lè kọ̀ sọ́rọ̀ lẹ́nu láìláà ànábì Ọlọ́run ni. gbogbo sórí òṣì tán ní ẹ Dáfídì ó yọjú ìyàwó níyàwó ẹ ṣí èrè ni. ẹ nọ́mà ni ànábì Ọlọ́run. a máa yọ. Inna lillahi. èmi tí ẹ ṣànábì gan gbọ́dọ̀ rí àwọn yà o. èmi tí ẹ ṣànábì tí èmi ṣànábì Ọlọ́run oríṣi ànábì Ọlọ́run Ọlọ́run máa ń pàfẹ́tì àwọn yẹn ni. bí ẹ bá jẹ́ ànábì Ọlọ́run máa ń pàfẹ́tì wọn ni o. ó máa ń kún wọn lọ́wọ́ tó sódà ẹ nílé ìwé báà kan nípa wẹ̀. kò sánábì Ọlọ́run kan tó ní pass record tí ò darí. Gbà tó kéré òun náà jayé irọ́ o. àwọn náà fagbó nígbà tó kéré. ayé irọ́. wa ojú wọn tẹ irọ́ Ọlọ́run ìrántọ́ kì í ṣe o. Ọlọ́run ìrántọ́ kì í ṣe o irọ́ láíláí. ẹ̀tọ́ ọmọ máa ránṣẹ́ wọ́n máa mẹ́sọ̀ pé ẹwà nọ́bì Yusufu náà. alayhi salatu wassalam. ṣé ọmọ nọ́bì Ọlọ́run ló ní. kò yẹ dáná Ọlọ́run gbà yín náà. kẹ́lú bá gbọ́sùn lé àsùn pẹ́rẹ́ kò ní yára bí Ọlọ́run láéláé. ó kọ ẹjọ́ kó lè yẹ. lọ́lọ́ ń ṣe mọ̀ọ́mọ̀ right at Allah akbar. right náà sọ pé ẹ̀mí ẹ̀ fẹ́ ṣe. ẹ̀mí ẹ̀ fà sí. ẹ̀gbọ́n yé èèyàn ní ọmọ ló dáa tó yìí tó dẹ̀ gbé súnmọ́ mi. wọ́n fẹ́ ló fò tí ò ní sílẹ̀ tó yìí. ọlọ́run àjẹgbá tẹ́lẹ̀ àwọn ìwádìí wà wájú bẹ́ẹ̀. gbójú ẹ̀ kú ọlọ́run àlà gbójú ẹ̀ kú lára ẹ̀ tó kò wọ́n rẹ́kọ̀dù yẹn láéláé. bẹ́ẹ̀ máa kọ́ ọkọ̀ nípa ànábì Ọlọ́run ẹ̀mọ́ àná Nóà owó amútiwá fún ọmọ ẹ̀sùn pàtó mu sí yó. àwọn ìlú tù nìyẹn. ọ̀tọ̀ ni Nóà yóò tán wá bọ́ sí o. ẹ bọ́ sí òun Nóà nìyẹn tó yóò. ànábì Ọlọ́run irọ́ ó yóò tán wá bọ́ sí o. àkíkà. ẹ wá wo làǹtì ń ta ànábì Ọlọ́run. ọ̀jọ̀gbọ́n àgbà. ànábì ìlú tù ń tiẹ̀ wọ́n làwọn ọmọbìnrin méjì wọn ọ̀rọ̀ lọ ti yó. wọ́n rọ bàbá wọn yó. bàbá wa ò pé kò sí wàhálà wọ́n bá gbé kiri bàbá sẹ́nu wọ́n sọ di máikrófóònù wọ́n yín kì wọ́n bá fọ́ méjì lóyún. ànábì Ọlọ́run kèfèrí ni wọ́n ní ṣé kì í kà ní. Allahu Akbar. àwọn orílẹ̀-èdè tí Olúwa wí fún àwọn ọmọ Ísírẹ́lì wípé Ọlọ́run ti kìlọ̀ ẹ̀yin kò gbọ́dọ̀ wọlé tọ̀ wọ́n. ẹ gbọ́dọ̀ fẹ́ wọn. bẹ́ẹ̀ ni àwọn kò gbọ́dọ̀ wọlé tọ̀ yín. àwọn náà gbọ́dọ̀ fẹ́ yín. nítòótọ́ wọ́n yóò yí yín ní ọkàn padà sí òrìṣà wọn. wọ́n sọ yín di kèfèrí. Sólómọ́nì sì fà mọ́ àwọn wọ̀nyí ní ìfẹ́. àkọ́ńtò ìgbà Sólómọ́nì wá ṣe tí ikú ó lákòóbìnrin jù ló bá wọlé tán. ó sì ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin obìnrin. ó wá ní 700 wives. àwọn ọmọ ọba. ẹ̀gbọ́n mi yé ó fẹ́ obìnrin 700. báìbù ya wèrè gan. no ẹ ṣe ò no scientifically ẹja tiẹ̀ fi làákàyè gbó ṣó possible kéèyàn lóbìnrin 700 níyàwó. body count ẹ̀ ni ẹ́. torí kò yé mi báwo ló fẹ́ pín ọrùn yẹn náà that
iṣẹ́ àwọn tó kù lọ. Òun gan fúnra rẹ̀ kọ́. Ó máa gbẹ wàhálà ìjà tán lára ẹ̀. Àwọ̀ kó wà. Òun gan fúnra rẹ̀. Ìyàwó 700. Bẹ́ẹ̀mù máa ń bá àwọn jẹ́ gan ni. Ó sì ṣí ẹgbẹ̀rin obìnrin àwọn ọmọ ọba. Ó fẹ́ àwọn ọmọ ọba 700. Àti 300 àlè. Ó wá fẹ́ 300 àlè. Àwọn aya rẹ̀ sì. Ẹ̀gbọ́miyé. Èèyàn ní ọ̀ 700 kò sí balance. Kò ì báláǹsì. Ó tún ọ lọ fẹ́ àlè 300. Kí ló dé? Ó wá jẹ́ 1000. Obìnrin lórí ẹnìkan. Ẹ jọ ṣùgbọ́n la ka ìsìn wọn. Ọ̀já. Ànábì Ọlọ́run. Òjíṣẹ́ Ọlọ́run. Àkóṣe ọkọ mọ́ nìyẹn. Òríṣẹ́ kankan jẹ́ Ìgbà lọ́ọ̀ni pàdé Balikisi tó fi ní kọ́ lọ káàgà wa. Ṣé lórí obìnrin ló ti rí? ṣé Jẹ́bi ìtẹ́ ẹ̀kọ́ sí báìbù yìí o. yàrá iṣẹ́ tó wá jẹ́ láyé náà. La ilaha illallah. Alhamdulillah. Àwọn aya rẹ̀ sì yí ní ọkàn padà. Wọ́n ìgbà tí òun bísí jù náà. Bí àdìsí ìwé ló wọ́n kó ìfún agbá ànábì Muhammadu, ó máa ń wẹ àwọlé àwọn ìyàwó ẹ̀ lóru mọ́jú. Tó bá kú lọ́dọ̀ Haúsá, agbọ̀dọ̀ ilé mọ́jú. Wèrè kan ní ó ṣe bá lọ́ọ́ lágbàá sórí ìyá orí bàbá rẹ̀ ò pé. Bàbá rẹ̀. Tí bàbá ṣe lè ṣe ó ṣe orí bàbá sí ẹ. Wọ́n ní ọlọ́fíà gbẹ̀lẹ́sẹ̀ fi wá wú. Dá ló kọ àdìsí yẹn kọ́lẹ̀ náà. Ọ̀tá Tó Ọlọ́run ń sọ bó ṣe ń káàkiri lóru. Ọ̀tá Ọlọ́run. Owó òṣùmọ́jú ni. Ọ̀tá Ọlọ́run ni ó ṣe. Tí àwọn kò fi pé tí bá gbọ́ gbọ́ no this is rubbish. Mo jẹ́ kí tí wọ́n pé wọ́n kí rubbish lẹ́yìn àwọn nǹkan bálà kan. Mo tún ní pé inú tí àtọ́ ti rí wọn lè takò. Bẹ́ẹ̀ni. Wọ́n ti kó làákàyà pé lẹ́yìn Kùránì tó tún kùrì. Ó wá wí dá o. Òwì dá o. Òwí dá o ẹ̀ ṣàgbà wọlé. Ẹ̀gbọ́n mi yé. Mo mọ̀. Àwọn aya rẹ̀. Àwọn ìyàwó ẹ̀. Wọ́n sì yí ní ọkàn padà. Wọ́n sọ ní kèfèrí. Ó sì ṣe. Ó ṣe. Nígbà tí Sólómọ́nì di arúgbó. Nígbà tó wọ́n dàgbà. Àwọn obìnrin rẹ̀ yí ní ọkàn padà sí ọlọ́run mìíràn. Àwọn ìyàwó ẹ̀ sọ ní kèfèrí. Ọkàn rẹ̀ kò sì ṣe déédéé pẹ̀lú ọdún ọlọ́run rẹ̀. Gẹ́gẹ́ bí ọkàn Dáfídì tí í ṣe bàbá rẹ̀. Ìyá ànábì Ọlọ́run. Nítorí. La ilaha illallah. Rádaràdà ni. Ìtàfẹ́ ló bẹ̀ ni pé kọ́ńtù náà nígbà gbọ́dọ̀ fẹ́ kèfèrí kò ṣe bẹ̀rẹ̀. Bá a lọ sí ìwé Esra. Esra chapter 10. Verse 1, verse 2, verse 10. Verse 30, verse 44. Nígbà tí Ẹ́sírà ti gba àdúrà. Ẹ máa gbọ́ o. Tí ó sì jẹ́wọ́ pẹ̀lú ẹkún. Ó jẹ́ pẹ̀lú ẹkún. Àti ìdojúbolẹ̀ níwájú ilé Ọlọ́run. Níwájú ilé Ọlọ́run. Ìjọ ènìyàn púpọ̀. Bẹ́ẹ̀ni. Kó ara wọn jọ sí ọ̀dọ̀ rẹ̀ láti inú Ísírẹ́lì jáde. Àti ọkùnrin. Bẹ́ẹ̀ni. Àti obìnrin. Bẹ́ẹ̀ni. Àti ọmọ wẹ́wẹ́. Ọmọ wẹ́wẹ́. Nítorí àwọn ènìyàn náà sọkún gidigidi. Kí ló ń sunkún lé lórí? Ṣèkánáyà ọmọ Jáílì. Bẹ́ẹ̀ni. Láti inú àwọn ọmọ Élámù. Bẹ́ẹ̀ni. Ó dáhùn ó sì wí fún Ẹ́sírà pé. Ó lọ Ẹ́sírà pé. Àwa ti ṣẹ̀ sí Ọlọ́run wa. Àwa ti ṣẹ̀ sí Ọlọ́run wa. Tí àwa ti mú àjèjì obìnrin. Àwa ti lọ fẹ́ àwọn àjòjì obìnrin. Láti inú àwọn ènìyàn ilẹ̀ náà. Inú àwọn ẹ̀ tó lọ ti kìlọ̀ ká má fẹ́. Síbẹ̀. Ìrètí ń bẹ fún Ísírẹ́lì nípa nǹkan yìí. A ṣì amẹ́ndì o. Verse 10 náà. No, Catherine náà, a ṣì amẹ́ndì. Okay. Máa gbọ́ o. A ṣì amẹ́ndì. Ǹjẹ́. Àlọ́fọ̀ tẹ bá kà lọ lọ́mú. Ǹjẹ́. Ẹ mọ tó ṣe ń bọ̀, ẹ mọ tó ṣe. Torí wọ́n lè má kà níbẹ̀, torí kò sásìkò. Nígbà tó ń decide pé a ti sọnù, ọ̀wá ni tá ń fẹ́ àjòjì inú yín, tọmọ náà lé wọn jáde. Ọmọbìnrin àtọmọ ẹ̀ igbó ẹ̀yin wèrè yìí ẹ̀yin kìfìrí ẹ̀ ó dàbọ̀. Tẹ̀síwájú. Ǹjẹ́. Nítorí náà. Ẹ jẹ́ kí àwa kí ó bá Ọlọ́run wa dá májẹ̀mú. Ẹ jẹ́ bọ́ọ̀ dá májẹ̀mú o. Láti kó gbogbo àwọn obìnrin
10. nígbà náà ni Ẹ́sírà ká má fẹ́ ra wa sẹ́ mọ́mọ́ kan ló bẹ̀rẹ̀ àṣà ọlọ́ọ̀ni. nígbà náà ni Ẹ́sírà àlùfáà dìde dúró. ó ń dèdú. ó sì wí fún ọ pé ẹ̀yin ti ṣẹ̀. ẹ ti ṣe o. ẹ̀yin ti mú àjèjì obìnrin báyìí. ẹ ti pé mọ láti sọ ẹ̀ṣẹ̀ Ísírẹ́lì di púpọ̀. tọ́lọ́ ní ká má fẹ́ sí lọ fẹ́ wọ́n yàwó. láti sọ ẹ̀ṣẹ̀ Ísírẹ́lì di púpọ̀. ẹ fẹ́ dáràn sí Ísírẹ́lì lọ́rùn. ǹjẹ́ nítorí náà náà ẹ jẹ́wọ́ fún Olúwa Ọlọ́run àwọn bàbá yín. ẹ lọ jẹ́wọ́ o. kí ẹ̀yin kí ó sì mú ìfẹ́ rẹ̀ ṣẹ. ẹ lè mú fẹ́ Ọlọ́run ṣẹ. kí ẹ̀yin kí ó sì ya ara yín kúrò nínú àwọn ènìyàn ilẹ̀ náà. yàrá ń kó náà tẹ lọ fẹ́ yìí o. àti kúrò lọ́dọ̀ àwọn àjèjì obìnrin. àtàjọ obìnrin ẹ lọ yàrá yín. nígbà náà ní gbogbo ìjọ ènìyàn náà dáhùn. wọ́n á dáhùn pé. wọ́n sì wí dáhùn rárá pé bí ìwọ ti wí. bó o ṣe wí. bẹ́ẹ̀ ni àwa yóò ṣe. a máa ṣe o. a máa lá obìnrin yìí dànù o. kó bàbá yìí máa jẹ́ o tọmọtọmọ. lọ 44 tó dásìkò. kálẹ̀ mọ̀ pé òfin ká má fẹ́ ra wa ó ti wà kí mọ̀mọ́ tó dé. gbogbo àwọn yìí ni ó mú àjèjì obìnrin bá wọn gbé. gbogbo ọlọ́mọbìnrin gbé o. látàsírì nínú àwọn ọmọ Nébò, Kéènì, Màtítáyà, Sábádì, Bẹ́ẹ̀ni. Ṣẹ́bínà, Jádáhù àti Jóẹ́lì, Bẹ̀náyà. gbogbo àwọn wọ̀nyí gbogbo àwọn wọ̀nyí. ni ó mú àjèjì obìnrin bá wọn gbé. wọ́n lọ ń fẹ́ obìnrin àjòjì. òmíràn nínú wọn sì ní obìnrin nípa ẹni tí wọ́n ní ọmọ. ṣẹ́gun àwọn míì bímọ fún wọn. so kọ́ńtò ká má fẹ́ kèfèrí kó ṣe bẹ̀rẹ̀. kí muslim fẹ́ muslim kẹlẹ́bọ fẹ́ lẹ́bọ kí kírísẹ̀ fẹ́ kírísẹ̀ bó ṣe wà tátà ibáyé nìyẹn. bá a lọ sí Ezra chapter 9 Ezra verse 10 and 11. òkè 10 ló kà lẹ́ẹ̀kan yẹn 9 lọ 9 verse 10 and 11. nítorí pé ẹrú ni àwa í ṣe. bẹ́ẹ̀ni ṣùgbọ́n Ọlọ́run wa kò kọ̀ wá sílẹ̀. Ọlọ́run kò á sílẹ̀ o. ní oko ẹrú wa. ṣùgbọ́n ó ti nawọ́ àánú rẹ̀ sí wa ní ojú àwọn ọba Pásíà láti tún mú wa yè láti gbé ilẹ̀ Ọlọ́run wa dúró àti láti. Ezra chapter 9 verse 10. ǹjẹ́ nísinsìnyí Ọlọ́run wa kí ni àwa ó wí lẹ́yìn èyí. kí la fẹ́ lẹ́yìn eléyìí náà. nítorí tí àwa ti kó àṣẹ rẹ sílẹ̀. nígbà tí kó àṣẹ sílẹ̀. tí ìwọ ti pa láti ẹnu àwọn wòlíì ìránṣẹ́ rẹ wá. tí o ti pa láti ẹnu àwọn wòlíì wá sí wa. wípé ilẹ̀ náà ilẹ̀ yìí o. tí ẹ̀yin ń lọ ìgbà nì. tẹ́ ẹ fẹ́ lọ gbà yìí. ilẹ̀ aláìmọ́ ni. ilẹ̀ aláìmọ́ ni o. fún ẹ̀gbin àwọn ènìyàn ilẹ̀ náà. torí pọ́n ti ṣe bàjẹ́ sílẹ̀. fún ìríra wọn. pẹ̀lú ìwà èérí tí wọ́n fi kún. àtiwá èérí. láti wọ́n fi kún láti ìkángun kan dé ìkejì. ǹjẹ́ nítorí náà kí ẹ̀yin kí ó má ṣe fi ọmọ yín obìnrin fún ọmọ ọkùnrin. ọmọ yín obìnrin. ẹ má jẹ́ ẹ má wáyà kúrẹ́ tí ọmọ tó ń kọ́ ọ̀fọ̀ máa ń ṣìkà o. bó ṣe wà látàyè báyé nìyẹn sẹ́. ọlọ́ọ̀lẹ́ gbọ́dọ̀ fi ọmọ yín obìnrin fún kèfèrí fẹ́. fún ọmọ wọn ọkùnrin. ọmọ tí wọ́n ọkùnrin. bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó má ṣe fún ọmọ wọn obìnrin fún ọmọ yín ọkùnrin. ẹ jọ ẹ wo ohun tí mo kà yẹn o. màá mú àyà tó ń ṣìtún yẹn wá o. mo rò pé ǹdẹ́ bá mi lọ sí ní Nehemiah chapter 13 Nehemiah verse 23 to 27. verse 23. àní ṣé ká má fẹ́ ra wa sẹ́ àṣà ọlọ́ọ̀ni. pẹ̀lú. etí wọ́n lè jẹ́ ikú ọdún lọ́sọ̀gbọ̀n yóò yé mi o. pẹ̀lú. ó jẹ́ ti bá yé àwọn èèyàn jẹ́ tó pọ̀. wọ́n ti bọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìdílé jẹ́. ọkọ lọ mọ́ṣáṣí àwọn lọ ṣọ́ọ̀ṣì. àwọn ń bímọ rere. ẹjọ ta ló fẹ́ kọ́ ọmọ fún náà. à ń bímọ rere fún ṣọ́ọ̀ṣì. tẹ bá mọ àwọn tó ń ṣẹlẹ̀ sí wọ́n ń gbé yín ṣépè yìí. kéèyàn ń finú fẹ́ dọ̀ lọ fẹ́ tí ò ṣe mùsùlùmí èèwọ̀ ni. pẹ̀lú. ẹ máa gbọ́ o. ní ọjọ́ wọn ni. Nehemiah chapter 13 láti 23 to 27 ẹ máa gbọ́. pẹ̀lú ní ọjọ́ wọn ni. ní ọjọ́ wọn ẹ máa gbọ́ o. mo rí ará Júdà tí ń bá obìnrin àwọn ará Asdodi. ṣé àgbélé àsọtẹ́lẹ̀ ni bí ní ọjọ́ wọn ni tó bá yá o. mo rí ará Júdà tí ń bá obìnrin àwọn ará Asdodi. lọ ń tọ́ àwọn ará Aṣídódì. Amódì Amódì àti ti Móábù gbé. àti ti Móábù gbé. àwọn ọmọ wọn sì ń
ń sọ apá kan èdè Ashdodi. àwọn ọmọ wọn ṣe àìdè míì. Wọ́n kò sì lè sọ̀rọ̀ ní èdè àwọn ará Júdà. ọ̀gbẹ́ Híbírù mọ̀. ṣùgbọ́n gẹ́gẹ́ bí èdè olúkúlùkù. gẹ́gẹ́ bí èdè tí wọn. mo sì bá wọn jà. mo bá wọn jà. mo kàn wọ́n. mo lù nínú wọn. mo lu alùbami. mo tú irun wọn. ṣẹ́gbọ́n ó fanu wọn tú. mo mú wọn fi Ọlọ́run búra pé. ẹ̀yin kì yóò fi ọmọbìnrin yín fún ọmọkùnrin wọn. alẹ́ gbọ́dọ̀ jẹ́ kó fẹ́ wọn sẹ́ màálù yìí bá. tàbí ọmọbìnrin wọn fún ọmọkùnrin yín. ìyẹn pa fáyẹ lórí ẹ̀yìn. àbọ̀ ìgbádùn fẹ́ ta ni. Nehemiah 13:25. fẹ́ ta ni. ẹ̀yin kì yóò fi ọmọbìnrin yín fún ọmọkùnrin wọn. gbọ́dọ̀ fọmọ yín fún wọn. tàbí ọmọbìnrin wọn fún ọmọkùnrin yín. àbíkẹ́ tó wọ́n fẹ́ èyí náà. tàbí fún ara yín. ewọ. Solomoni ọba Ísírẹ́lì kò wá dẹ́ṣẹ̀ nígbà náà yìí bí. ṣé ẹ ti gbàgbé tí Solomoni ṣe ń jò ní ìní. bẹ́ẹ̀ ni ẹ ti gbàgbé. ní àárín orílẹ̀-èdè púpọ̀. bẹ́ẹ̀ ni. kò sí ọba kan bí ohun tí Ọlọ́run rẹ̀ fẹ́ràn. bẹ́ẹ̀ ni. Ọlọ́run sì fi jẹ ọba ní orí gbogbo Ísírẹ́lì. ó túmọ̀ sí wípé ìtumọ̀ lọ rè. àṣà ká má fẹ́ ẹlòmíì yàtọ̀ sẹ́lẹ̀sìn wa ti wà ńlẹ̀ kí wọ́n mọ̀ tó dé. ẹ gbọ́ mi yé. ẹ má jẹ́ mùsùlùmí wọ́n lọ fẹ́ èèwọ̀ ni èèwọ̀ sámú èèwọ̀ ni. ẹ wá jẹ́ pàṣẹ àyàtọ̀ máa ń tì sún yẹn gangan. torí yẹn náà kẹnu díẹ̀. Quran chapter 5 verse 5 tọ́nà wa sọ pé. ọlọ́ni lónìí. ṣé ń bọ̀ Allah akbar. kí ni kò yá àfa wa. wọ́n mọ̀ yàtọ̀ ẹlẹ́gbọ̀n àti kèfèrí. ẹ̀gbọ́n mi wọ́n ti papọ̀. méjèèjì ò sunwọ̀n o. kí hàn jẹ́lẹ́bọ ọmọ náà ni. kí hàn jẹ́ kèfèrí ọ̀rọ̀ àpárí ni ó lè sí. méjèèjì ọmọ náà ni wọ́n. ìmọ̀ yẹn pọ̀ púpọ̀ kò kéré alákùnlé fani lọ́ba ni ó jẹ́. ó tó wà ní ìyànràn gan wípé àṣẹ ìhùwà àdàmú ló kọ́ wa ní kéwù. ẹ̀yẹ yọ wá pàrọ́mù náà bà ní ádámọ̀. Alágége máa fi ṣe tẹ̀sán mi máa dọ̀la. lọ́dọ̀ fẹ́ tó sọ mí mọ́ di ẹ̀kọ́ àtàkọ́rọ́. Alágége máa fi ṣe tẹ̀sán mi máa dọ̀la. Owó gbogbo. Iṣẹ́ mi ṣe ìkùnà ádámọ̀ wúlò fún ẹ̀dá aráyé. Wọ́n tàn mọ́ lẹ́sẹ̀ẹ́sì pẹ̀lú ìmọ̀ tó bá fún wọn fààyè ayé.